gbogbo ilẹ̀ tó jẹ́ ti ilé-ẹ̀kọ́ gíga kwásù ni wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́ tán o ìjọba ẹ̀ bá wa dá sí i. gíwá àgbà fún ilé-ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ kwara kwásù ọ̀jọ̀gbọ́n sheik lukman jimoh ti kẹ́gbàjarè lórí bí wọ́n ti ń gba ilẹ̀ tó jẹ́ ti ilé-ẹ̀kọ́ ọ̀hún tó ti wá rọ ìjọba ìpínlẹ̀ kwara láti bá wọn dá sí ọ̀rọ̀ náà kó tó burú jù báyìí lọ. ọ̀jọ̀gbọ́n jimoh fọ̀rọ̀ náà léde lọ́jọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ 14 inú oṣù kejìlá ọdún 2024 yìí lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ ọ̀hún èyí tó wáyé nínú ọgbà ilé-ẹ̀kọ́ náà tó wà nílùú mọ̀lété. bákan náà ló tún sọ ọ́ di mímọ̀ pé àwọn ìlú kéréje kan ṣì wà nínú ọgbà ilé-ẹ̀kọ́ náà tó wáá pè fún ìrànlọ́wọ́ ìjọba láti ṣí àwọn ìlú yìí nídìí kúrò nínú ọgbà ilé-ẹ̀kọ́ náà. ọ̀jọ̀gbọ́n jimoh tún sọ ọ́ di mímọ̀ pé níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé-ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó wáyé lọ́dún tó kọjá òun sọ̀rọ̀ lórí ìpèníjà tí ilé-ẹ̀kọ́ náà kojú lórí bí wọ́n ti ń gba ilẹ̀ wọn tó ní báyìí àwọn ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ kwara láti bá wọn wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà. ó ṣe àfikún rẹ̀ pé àwọn ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ léyìí tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ní ìyanjú ní kíákíá tí àwọn ó sì ṣe gbogbo nǹkan bó ti tọ́ àti bó ti yẹ. lára àwọn ìgbìmọ̀ ọ̀hún ni iléeṣẹ́ ìjọba tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ kwara, àjọ kwagis, àwọn ará ìlú ọ̀hún àti ilé-ẹ̀kọ́ gíga kwásù fúnra rẹ̀ tí ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ kwara láti bá wọn gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ gbígbà nínú ọgbà ilé-ẹ̀kọ́ ọ̀hún kí ó lè yá ní kíákíá. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó Arére Online TV.